ẹ̀rí èyí tó jẹ́ part 2 yẹn tí mo ń sọ fún yín pé conversation àwọn ọmọ iná náà sí àwọn ọmọ àlìjánná àwọn ọmọ iná náà wọ́n á máa béèrè the same Suratul Araf Quran chapter 7 eléwà jẹ́ verse 50 ó ní kí ni wanada ashabun nari ashabal jannati an afidu alayna minal mahi how mimma razaqakumullahu qalu inna Allah aramahuma alal kafirina àwọn ọmọ iná wọn á máa sọ fún àwọn ọmọ àlìjánná pé dákun gbogbo àdéhùn tọ́lọ́run sọ nípa pé ẹni tó bá hùwà tí ò dáa ìyà báyìí ló ń bẹ nínú iná fún everything àwọn confam àwọn bá ìyà náà ń bẹ kódà báwọn ṣe wà ọ̀fun gbé àwọn kò sí nǹkan táwọn lè mú ẹ̀yin ọmọ àlìjọ́nà ẹ dákun àlẹ́ iná àǹfìdó àlẹ́ iná mínà lè máa yìí ẹ dákun ṣàlè rómi ṣàlè bùn wá lómi díẹ̀ mu. tí wọ́n ti gbẹ gbogbo mi ẹ̀jẹ̀ ara wọn. wọ́n wá tún ní wọ́n ní àlè rómi díẹ̀ mu mímọ́ razaqakumullahu àbí nǹkan tó jẹ́ bí cold drink àbí kí ló fẹ́ pé cold drink ló béèrè yẹ wọ́n ní táwọn ò bá rómi pé ẹ̀yàn màlúù yọ̀nà tẹ̀ ẹ̀ bá rómi fún wa ṣe níbi cold drink 100% ṣe ní lọ́dọ̀ yín ṣe lè fún wa mú àbí how many mọ́ra sọ́kùn mú lọ́wọ́ omi àbí cold drink ni wọ́n béèrè ẹ má bínú ẹ̀yà àfa o ọlọ́mọ ṣe wá lọ́mọ náà ẹ mọ̀ nǹkan táwọn màlúù yọ̀nà sọ fún wọn kọ́ọ̀lù àwọn màlúù yọ̀nà wá dáhùn inna Allah aramahuma ó di èèwọ̀ halal kafirina ká fún yín lómi ká fún yín ní cold drink ẹ̀yin tẹ́ ń bẹ nínú iná èèwọ̀ ni fẹ́ni tó bá ti bẹ nínú ìjìyà ọlọ́run tó bá ti bẹ nínú iná ọlọ́run èèwọ̀ ni kí mẹ́sì àánú ọlọ́run oore ọlọ́run kó tún padà lọ máa bá torí náà àwa ò ní omi tá a lè fún yín wọn ò ní fún wọn lómi ẹ mọ̀ kọ́fún ti gbẹ̀yàn débi pé ó ń béèrè omi àbí anything tẹ́tẹ́ lè fún wọn yàtọ̀ sómi ọ̀fun ti gbẹ wọ́n ẹ̀rí so kọ́lọ́run ṣàánú wa ẹ ti rí i pé gbogbo àdéhùn ọlọ́run òun ló ń mú ṣètọ́lọ́run dẹ̀ ń proof ẹ̀ fún wa nínú Al-Qur'ani so ni mo fi rí sí sọ̀rọ̀ tẹ́ ń sọ pé ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣàlàyé fún mi ó mo fi gbé àyà ìwá lòdì ìfòyín Mr. Kunle so kílẹ̀ yìí náà rí sọ sí pé ní fún advice àbí kílẹ̀ yìí rí sọ sí báyìí. advice náà ni pé ká má pa nǹkan kò wọ́n lọ́hùn ká mọ́ sábò sí. ká sì mọ̀ sí dáadáa síra wa nù ayé àbí. kéta ẹ̀ǹbẹ̀lẹ̀kún ká jìnnà sí. because ó terrible confirmer ni o àwọn ọmọ iná wọn máa tọrọ omi mu lọ́dọ̀ àwọn ọmọ àlìjọ́nà táwọn ọmọ àlìjọ́nà omi kúnlẹ̀ cold drink kúnlẹ̀ 100% kúnlẹ̀ àmọ́ wọn tó bẹ̀ kí wọ́n fún yín mu ẹ̀rí aramahuma alal kafirina ó di aram ẹ̀ ṣàmùkéwu ẹ̀yin náà máa ń gbọ́ pé aramọ̀ yóò pé ó di aram fáwọn láti fún yín ní omi tẹ́ ń béèrè yìí mu ó di aram fáwọn táwọn bẹ̀rẹ̀ àlìjọ́nà láti fún yín ní cold drink mu a lè fún yín so ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbogbo dáadáa ọlọ́run ó di aram fún àánú ọlọ́run ó di aram fún kò lẹ́tọ̀ọ́ sí nìyẹn kọ́lọ́run ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin.